Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n kó ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Àti pé ní gbogbo ìgbà tí o bá ń wo program mi, máa fi etí ìfẹ́, má fi etí ìbínú, má fi máa gbọ́ program mi. Má fi etí ìfẹ́ ẹ̀sìn, má fi gbọ́ program mi. Má fi etí ìfẹ́ Western education, má fi gbọ́ program mi. Fi ìjẹ́ ọmọlúàbí, ìjẹ́ ọmọ kútú òjíire, ìjẹ́ ọmọ ènìyàn kó fi wo program mi. Ìtẹ̀síwájú lórí àṣà, ìfẹ́ àti ẹ̀sìn, òun mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà, ó máa yọrí sí nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórí oyè Àwùjalẹ̀ àti àwọn Muslim. But mi ò ní lọ sí ibẹ̀ yẹn directly. Yorùbá ní sàn án láàárín, ajé límú ní pẹ́kọrọ. But kí ọ̀rọ̀ mi lè jẹ́ àgbọ́yé, kó lè jẹ́ kọ́rọ̀ mi lè jẹ́ àgbọ́yé, kó lè jẹ́ àdìtú fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mi ò wá ní lọ sí orí ọ̀rọ̀ Àwùjalẹ̀ àtàwọn Muslim straight. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí ìfẹ́. Ìfẹ́ là kọjá òfin, ìfẹ́ la fi dálé ayé. Bẹ́ẹ̀ ni o, ìfẹ́ ni. Wọ́n wá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe Muslim àti Kristẹni. Gbogbo nǹkan tá a ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀, a ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Kí là ń pè ní ẹ̀sìn? Kí là ń pè ní àṣà? Kí là ń pè ní ìṣe? Apá kejì lélẹ́yìí. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ yá mi létí inú kí a wá fi gbéyàwó ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n ní bákùkọ bá kọ láyé, àwọn ẹgbẹ́ àgbà lọ́run ni o. Ojúmọ́ tó mọ́ mi lówùúrọ̀ yìí, ojúmọ́ ire ni kó jẹ́. Àní bá láyé fọwọ́ tí gbogbo wa pátá. Bẹ́ẹ̀ ni o. Ṣé rí nǹkan tí à ń pè ní ìfẹ́? Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ìfẹ́ ká tó ṣàlàyé àṣà, ká tó ṣàlàyé ẹ̀sìn. Ṣé rí when we said ìfẹ́, ìfẹ́ yàtọ̀ sí like, like yàtọ̀ sí love. When you utter a word of like, mo lè like ẹ, mo lè like ìyàwó ẹ, mo lè like ọmọ ẹ, mo lè love ìyàwó ẹ, mo lè love ọmọ ẹ náà. Ìfẹ́ ni. Kò kí ṣe pé o ṣe máa nífẹ̀ẹ́ ìyàwó mi. No, mo lè nífẹ̀ẹ́ ìyàwó ẹ, mo lè nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ. Ẹ má gbé ẹyín etí inú lejò ń lò, yá mi létí inú ẹ kó wá fi gbéyàwó ọ̀rọ̀. Tí o bá dẹ̀ ń gbọ́ program mi, má lo tribalism. Bóyá etí ìfẹ́ ni kó fi gbọ́. Ẹ rí nǹkan tí à ń pè ní ìfẹ́. Mo gbọ́njú bá ìfẹ́ ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ kúùtù òjíire. Ẹ rí, mo ti sọ̀rọ̀ nípa ẹ̀, màá dẹ̀ tún máa sọ. Kí a tó bẹ̀rẹ̀ ẹ̀sìn, àwa ní ilẹ̀ kúùtù òjíire, a ní àṣà, a dẹ̀ ní ìfẹ́. Religion was introduced to us. Ó ní year tó fi introduce religion sí wa, àbí? Kí ni àwọn baba ńlá baba wa ń ṣe kí wọ́n tó gbé ẹ̀sìn dé? Táwọn baba wa máa ń bọ òòṣà. Okay, wọ́n ń bọ òòṣà. Ṣé gbogbo wọn ló ń bọ òòṣà ní àsìkò ìgbà yẹn ni? Mo lè jẹ́ ọmọ Yorùbá, mo lè jẹ́ ọmọ kúùtù òjíire, kí n má kírun, kí n má lọ church, kí n dẹ̀ má bọ Ṣàngó. Ìwọ kọ́ ló máa júwèé ibi tí màá lọ fún mi. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé inú náà mò ń lọ. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé inú àlùjọ náà mò ń lọ, àbí paradise. No. Kí ló dé tí àwa ò kí ń lè defend àwọn great grandfather wa fún once? Àkàrà ojúde bàbá ẹni ò kí ń níyọ̀ o. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí a wá fi tí gbéyàwó ọ̀rọ̀. Ẹ má tí gbé lọ síbi ẹ̀sìn o. A sì ń sọ̀rọ̀ nípa ìfẹ́. Ìfẹ́ àfẹ́jù tí a ní sí ẹ̀sìn ló jẹ́ ká fẹ́ gbàgbé orírun wa, ló jẹ́ ká máa fẹ́ tẹ ojú ìṣẹ̀ṣe mọ́lẹ̀. Nítorí ọ̀làjú ká wá máa fojú egbò tẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dìde. Ẹ rí ẹ̀sìn ó wà, ìfẹ́ ó wà, àṣà ó wà. Okay? Ní ayé ìwáṣẹ̀, wọ́n náà bàbá wa wọ́n ń bọ òòṣà. Wọ́n gbé ẹ̀sìn wa, wọ́n ní ká fi òòṣà lẹ̀. Àwọn bàbá wa tẹ́wọ́ gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wọn nítorí ìfẹ́. Wọn ò sọ fún àwọn bàbá wa pé àwọn fẹ́ wá kọ́ wọn bó ṣe ń jẹun, bó ṣe ń mu, bó ṣe ń hùwà o. Wọ́n ní àwọn fẹ́ wá tọ́ wọn sọ́nà gẹ́gẹ́ bó ṣe máa rójú rere Ọlọ́run, bó ṣe máa pàdé Ọlọ́run ní ti dáadáa. Okay, báwo lẹ ṣe fẹ́ ọ ní kẹ́ máa kírun, ẹ máa yan sàká, ẹ máa lọ mọ́ṣáláṣí, ẹ mọ Ọlọ́run lọ́kan,
ẹ pín ìfẹ́, ẹ share ìfẹ́ làkọjá òfin, Muslim is religion of peace. Ànábì náà sọ nu Quran pé làkùndínùkún wàlíẹ̀dín, Bible náà sọ ẹ fi késárì fún késárì. But ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì, láti ayé ìwáṣẹ̀ láti gbọ́ pé ẹ ti ń tákù àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ Kútù Òjíire wọn. Quran sọ, Bible sọ làkùndínùkún wàlíẹ̀dín, ẹ̀sìn tí yín wà fún yín, tèmi náà wà fún mi. Bible náà sọ ẹ fi késárì fún késárì, but ẹ̀yin fẹ́ kí gbogbo ilé ayé jẹ́ ti yín, kò possible. Ìkọ̀ọ̀kan ni adìyẹ ń jẹ kí àgbàdo tó dé. Okay, accepted. Ṣé gbogbo nǹkan tí àwọn great grandfather wa ń ṣe gbà yẹn ni ò dáa rárá ni? Ẹ ń lè dìfẹ́ǹdì àwọn great grandfather wa. Ó yá, èmi ò mọ̀ pa ẹ̀. Tí ẹ bá ní pé Yorùbá ò dáa, Yorùbá ò dáa, Yorùbá ò dáa, ìdílé tèmi ti wá ní ilẹ̀ Kútù Òjíire ìdílé tó dáa ni. Kódà mi ò mọ̀kọ́ tó ń bọ́ ìdílé wa gbogbo ìdílé tó dáa ni. So ṣe rí ìfẹ́ tá a ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àná àbí ìjẹta fún example, kí ni ẹ̀rẹ́ tí máa ṣẹlẹ̀ ti pẹ́? Nàìjíríà máa fẹ́ play ball, for example, Nàìjíríà máa fẹ́ play ball, a máa rí ibi tá a fẹ́ wo ball Nàìjíríà, ball orílẹ̀-èdè wa, àwọn bíi 50 lásán Nàìjíríà o, wọ́n máa nà wọ́n dànù jọ àwọn èdè tí ò mọ̀ ọkàn gbá. Máa wò yan báyìí pé wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló dé tó fi mọ́kọ́ Nàìjíríà o, Nàìjíríà mọ̀ bọ́ ń gbá ni àwọn tó number one, o ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ nìyẹn. Kódà kó mọ̀ pé Brazil lè dọ̀ wá pa 200 o, máì tí ní ìgbàgbọ́, kọ́kọ́ fi ìfẹ́ wọn sí orílẹ̀-èdè ẹ̀ náà. Wọ́n ò ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin Nàìjíríà sẹ́yìn lè jà ni o, táwọn Ghana bá kọ́ mú yín lásán máa pa yín dànù ní orílẹ̀-èdè ẹ̀. Ẹnu ara yàn ni wọ́n fi ń kọ́ mí èjẹ̀ ní ilẹ̀ tó forí ẹ̀ kalẹ̀ sí. O máa kọ́kọ́ nífẹ̀ẹ́ ìlú ẹ̀, wàá nífẹ̀ẹ́ àṣà ẹ̀ kó tó lè nífẹ̀ẹ́ sí. Tó bá ti nífẹ̀ẹ́ ìlú ẹ̀ àti àṣà ẹ̀ kó tó nífẹ̀ẹ́ sí, o máa understand nǹkan tí ẹ̀sìn bá introduce ẹ̀. Yorùbá ní àkàrà ojúde bàbá oní òkè níyọ̀. Okay, ẹ má jẹ́ ká gba wèrè mọ́ ẹ̀sìn. Lóòótọ́ mo ò lọ Saudi rí, mi ò lọ sẹ́ni bí ẹ̀rí, but Egypt tí mo lọ, o ò lè kírun kó kírun tó mọ̀ ànábì mọ̀. O ò lè kírun títí kó kírun bí àwọn ará Saudi. O ò lè ṣẹ̀sìn títí kó ṣe ẹ̀sìn ju àwọn tó ní ẹ̀sìn lọ. Kí ló tẹ wá ń gba wèrè mẹ́sìn? Èmi lọ sí Egypt, mo gbé ní Egypt dáadáa. Àwa ọmọ Yorùbá, àwa ọmọ Kútù Òjíire, a ní ìwà ju àwọn Arab lọ. O ò lè kírun kó mọ kùnà títí o ò lè fún ẹ ní passport Saudi. O ò lè kírun títí kó máa gbé Saudi. Wọ́n ní mo fẹ́ dá ọkọ̀ lẹ́nu kan kú, ó ní Saudi ní kọ́sìn òun sí. Kí ló dé? Ibẹ̀ kọ́ ni mò ń lọ, mò ń sọ̀rọ̀ nípa ìfẹ́. Torí Yorùbá ní ọmọ kan kọrin pé ẹ máa gbórin yẹn ní pé Olúwa ọlọ́lá ṣe mí tẹ́ni táyé ń fẹ́, Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni táyé ń fẹ́, ẹni táyé bá fẹ́ kí n máa yí láwùn kankan, ẹni táyé bá fẹ́ kí n máa yí láwùn kankan, ẹni tó ò bá fẹ́ ìwà ẹ̀ yóò lè dààmú, àìdára ni ó fi gbà bó bá gàgà ṣoore. Ṣẹ́mọ́rin yẹn, ibi tí wọ́n bá ti wọ́n ní pé wọn ò fẹ́ lù òun dárin. Wọ́n ní ẹni tó ń kọrin tí ó dùn òun fún rẹ̀ mọ̀, ó kàn ń pretend ni. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe understand ọ̀rọ̀ mi? Ṣe rí, nítorí pé our great grandfather was painted black. Torí ẹ̀ ló jẹ́ pé gbogbo nǹkan tó bá ti sọ nípa àwọn ancestors wa, everything is bad, everything is shiriku, everything is bad. Why? We had our own culture. A ní àṣà, a ní ìṣe wa. When you guys came to introduce Western education and religious to us, ṣé ẹ sọ fún wa wípé ká tún máa tẹ̀lé àṣà àti ìṣe yín ni? Mo ti sọ ní program mi kan o, kò sí ilẹ̀ Yorùbá kan pátápátá tí ò sí ifá tó tẹ̀dó. Gbogbo ẹni tó bá mọ̀ báyìí wá, àfà, pastor, babaláwo, ẹ máa bá mi o, don't come for me. Go and do your research, and when you want to do your research, don't go for Google. Má jẹ́ kí Google sọ research ẹ, má lọ ka ìwé Tom Thomas, John Terry, John kìíní kan. Tí o bá fẹ́ wá ìtàn lọ sí ìdílé yín, kọ́kọ́ lọ wá ìtàn ìdílé ẹ, wá ìtàn orí wọn ẹ, wá ìtàn àwọn great grandfather ẹ, wá ìtàn bàbá ńlá bàbá ẹ. O ti gbọ́ àbí? Ọmọ ìlú wo ni ẹ? Abẹ́òkúta, Ìjẹ̀bú, Òṣogbo, Ọ̀ṣun, Èkó, Ìbàdàn, Ọ̀wọ̀, Ọ̀yọ́,
Ìlọrin, gbogbo ilẹ̀ lóríkì, gbogbo ilẹ̀ mọ ìdílé tẹ́ ti wá, gbogbo ilẹ̀ ní àṣà, gbogbo ilẹ̀ níṣe, nítorí àṣà àti ṣe, nítorí ìyẹ̀sìn tẹ́ wá gbà, ẹ fi àṣà àti ṣe yín lẹ̀, ẹ ti gba rèrè mẹ́sìn, èmi ò blame yín o. Gbogbo tó bá ti ṣe pátá, tí o bá ti ṣe nǹkan, o ti ṣe ṣíríkù sí Ọlọ́run ọba ẹ̀. Báwo ni àwọn baba ńlá baba wa ṣe ń live kó tó gbé ẹ̀sìn wá? Àwọn baba wa fi inú fẹ́ dọ̀, wọ́n fi ìfẹ́, wọ́n fi gba ẹ̀sìn lọ́wọ́ àwọn ìmàle, wọ́n fi ẹ̀sìn, wọ́n fi ìfẹ́, wọ́n fi gba ẹ̀sìn lọ́wọ́ Kristẹni, àwọn onígbàgbọ́, wọ́n mú wọlé. Àdéhùn tí wọ́n ṣe fún àwọn baba ńlá baba wa ni pé gbé ẹ̀sìn yẹn wá, ṣé ká máa jọ ṣe ẹ̀sìn yín, kájọ máa ṣe ẹ̀sìn mi. Ní ayé ìwáṣẹ̀, ní àdúgbò tí mò ń gbé, tí wọ́n bí mi sí, mọ́ṣáláṣí, mosque àti ilé eégún ó jọ tira wọn báyìí ni. Ìfẹ́ ni àwọn baba ńlá baba fi ń gbé ayé. Àwọn ọmọ ìsìn tí wọ́n ṣẹ̀ bí ló fẹ́ da ojú ìṣẹ̀ṣe rú, ló fẹ́ da ojú ẹ̀sìn rú, ló fẹ́ dá ìjà ẹ̀sìn lẹ̀. Ẹ̀yin ìjọba, gbogbo ẹ̀yin ìjọba pátá, ẹ dìde, ká dìde sọ̀rọ̀ yìí. Gbogbo àwọn politician pátá, tó bá já ẹ máa padà lọ hide sí díẹ̀ sí. Ìjà tí à ń jà ní ìjà ẹ̀sìn àti ìjà tribalism ni. Ẹ̀dẹ̀ pera yín ní one Nigeria. Why tó fi jẹ́ bẹ́ẹ̀? Muslim ni mí, Christian ni ẹ́, oníṣẹ̀ṣe ni ẹ́, okay? Ìwé tèmi ń kà sọ fún mi pé kí n má bẹ́lẹ́bọ ṣe. Ìwé tí wọ́n ń kà ni pé kò má bẹ́lẹ́bọ. Ta lẹ́lẹ́bọ? Okay, àwọn oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ. Ìwé méjèèjì tó wà lọ́wọ́ Muslim àti Christian náà, ìwé méjèèjì yẹn náà takora wọn náà. Christian máa sọ fún Christian kó máa wọná, Christian máa sọ Muslim kó máa wọná, but ibẹ̀ kọ́ ni mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa ìfẹ́. Ojú ọ̀hún tẹ yẹ́fò láì farakanra. Muslim ni ẹ́, Muslim ni mí, Christian ni ẹ́, Christian ni mí, babaláwo ni ẹ́, babaláwo ni mí. Ó yá, kí ni ìfẹ́ tó wà ń bẹ̀? Ṣebí àwọn oníṣẹ̀ṣe náà máa ń ṣàgùn síra wọn, àwọn àfáà náà máa ń ṣàtìrà síra wọn, pásítọ̀ náà máa ń ṣàṣìra wọn. Ẹ̀dẹ̀ ní pé ẹ wá sáyé, ẹni Jesus wá sáyé, ó wá preach ìfẹ́, love. Ànábì Muhammad wá sáyé, ó wá preach love. Ta ló wá ń show love yẹn nu religion mẹ́tẹ̀ẹ̀ta láàrin ìmọ̀ àti yín? Ẹ mọ̀, èmi náà ní sọ, but nílàákàyè tiẹ̀, nílàákàyè ní ọgbọ́n orí tiẹ̀, why can't you defend your ancestors for once? Ẹni tó bá ti ń ṣe kinní kan, má sin Ọlọ́run pẹ̀lú mámúnì, má ṣe kinní kan. Ìkọ̀kan ni ẹdìyẹ ń jẹ kágbàdo tó dé. Ẹ má torí ọ̀làjú kẹ máa fojú egbò tẹ́lẹ̀. Wọ́n ní amúkun ẹ̀wọ̀n ẹ̀wọ́, olókèlè ń wò ẹ̀wò sàlẹ̀. Ẹ rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ tẹ́fẹ́ correct yìí, ó ti wà láti ayé ìwáṣẹ̀. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn pátá, àtẹlẹ́sìn àbáláyé, àtẹlẹ́sìn Muslim, ẹ má gba wèrè mẹ́sìn. Ìfẹ́ la fi dálé ayé. Tí ìjà ẹ̀sìn bá bẹ́ẹ̀lẹ̀, àwa ara náà la máa para wa. Ọmọ kùtù òjìrè kan náà ni wá. Wọ́n Nàìjíríà ló pè wá. Ìfẹ́ ló fi so wá pọ̀. Kí ló wá dé nítorí ẹ̀sìn? Ìwọ fún rẹ tó ń bá mi sọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀yin àfáà tẹ́ sin òkú Àwùjalẹ̀, kí l'assurance pé àlùjọ náà lẹ lọ? Pásítọ̀ tó ń wà lórí ọ̀tá, kí l'assurance pé ẹ̀fùn ló lọ? Ok, babaláwo tó ń jí láàárọ̀ tó ń dífá, kí l'assurance pé gbogbo ẹ̀ bó bá ṣe wù kó jẹ́ ńlé ayé tó, ìfẹ́ la fi dálé ayé, ìfẹ́ là kọjá òfin. Kí lọ́lọ́run mi yóò sọ ọ̀rọ̀ ta Yorùbá ní jáyé mọ́? Kí lọ́lọ́run mi yóò sọ ọ̀rọ̀ kí la fi dálé ayé? Ọ̀rọ̀ aṣòro sọ bí ọ̀rọ̀. Ẹ bá mú wíkẹ́ ọ̀rọ̀, mo sì máa sọ̀rọ̀ nípa nǹkan tó ń pè ní ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu yìí, wọ́n ti bẹ̀ kọ́ ni mò ń lọ. Mò ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ìfẹ́, mò ń sọ̀rọ̀ nípa àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Àṣà, ìfẹ́ ló bí àṣà, àṣà ló bí ẹ̀sìn. Ẹ̀sìn wá dàgbà, ó ní òun fẹ́ lu àṣà àti ṣe pa. Kò possible. Omi látàn ká tètè yanrìn. Tí o bá nífẹ̀ẹ́, o ò lè ṣẹ̀sìn. Ọlọ́run ní astajibu ní astajibu lákùn, ẹ wá mi kẹ́ tó sìn mí. Tí o bá nífẹ̀ẹ́ ẹ̀sìn tó ń ṣe, o ò lè rọ́lọ́run sìn. O ò lè sọ fún oníṣẹ̀ṣe pé kó má ṣe ṣẹ̀ṣe mọ́, nítorí ìfẹ́ tó ti ní sí ṣẹ̀ṣe kò ní gbọ́ sí ẹ lẹ́nu. O ò lè sọ fáfá kó má kírun mọ́, nítorí ìfẹ́ tó ti ní sí Islam kò ní dẹ́ lóhùn. O ò lè sọ fún Kristẹni pé kó má lọ chọ́ọ̀chì mọ́, nítorí ìfẹ́ ló bá kọ́kọ́ ní sí nǹkan tí ò ń ṣe. Ibo nìfẹ́ náà wá wà? Gbogbo àwọn Boko Haram pátá, gbogbo àwọn tó ń pani lẹ́kúnjayé pátá tó lọ hide sí Boko Haram, wọ́n pe gbogbo Muslim, gbogbo wọn kì í ṣe Muslim, but nítorí bó ṣe manipulate wọn, bó ṣe persuade wọn pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, but ẹni tó bá mọ̀ kó lọ mọ̀.
bẹ́ẹ̀ mi ṣe wà yìí o mi ò lọ sí any country yóò bọ̀ níwọ̀nba àgbà tí mo fi gbé ní ilẹ̀ Arab àwa ọmọ Kútù Òjìrè a níwà ju àwọn pípù yìí lọ ìwọ kẹ̀dẹ̀rí òun sọ fún mi pé èmi àti ànábì mọ́mọ́ máa jọ wà ní heaven àjọmọ́dúnkù sí àlùjọ náà àjọmọ́dúnkù sí àgà ọlá a dẹ̀ wà ní ilé ayé ó dẹ̀ ń treat mi badly gbogbo èèyàn pátá ẹ lọ wo bí àwọn Arab ṣe máa ń treat àwa ní ẹ̀mí àforíjì alẹ́ mi ìdáríjì ju àwọn Arab yìí lọ tó bá bí ẹ̀dá jẹ́kọ̀ fún ẹ físà Mẹ́kà kò lọ Mẹ́kà kó fún ẹ 1 month kó lọ ló 2 months níbẹ̀ ẹ̀wọ̀n ló máa gbẹ̀yìn láìfẹ́ sí o ò lè gbé Mẹ́kà títí tí o ò lè sọ lọ́ọ̀ títí kó fún ẹ ní passport Mẹ́kà kó fún ẹ passport Mọ̀dínà àwa wà ní ilẹ̀ bàbá wa ní ilẹ̀ Kútù Òjìrè ní ilẹ̀ tó bí wá sí ilẹ̀ tí ó ti kí lè ọ̀gá ìgbà sọ pé àjọjẹ léréwé àjẹmúléréwé àjọ fi ewé iléèwé ìbúra kò kì í ṣe pé wọ́n jọ ṣàwo kò sí pé wọ́n jọ múlẹ̀ o orí ilẹ̀ tá à ń tọ́ ilẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ wá gbé ẹ̀sìn wá bá wa àwa gba ẹ̀sìn tán ẹ wá gba àbèrè mẹ́sìn kí ló dé tẹ̀yìn èèyàn gba àbèrè mẹ́sìn ẹ̀là lọ̀rọ̀ kí lẹ̀ ò bóyá àwọn babaláwo normal tó ní òwúrọ̀ kùtù tó bá fẹ́ dífá wọ́n máa ní ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ mọ̀ túmọ̀ ẹ̀là ni ìtumọ̀ ẹ̀là ni pé understanding àgbọ́yé ló ń jẹ́ ẹ̀là bẹ́ẹ̀ ni ẹ̀là ló ń jẹ́ ní ìgbà tí a bá gbọ́ ara wa yé a máa ní problem èmi ń bá ẹ sọ̀rọ̀ ní èdè abínibí ìwọ ń bá mi sọ̀rọ̀ òun defend àwọn ancestors ẹni àwọn ancestors wa ò dá àwọn alálẹ̀ wa ò dá àwọn ọmọ bàbá wa ò dá wọ́n ti ṣe mistake wọ́n ti ṣe mistake àbí ṣé gbogbo ìgbà tí àwọn baba ńlá wa fi gbélé ayé wọn ò ní dáadáa kan tí wọ́n ń ṣe ni Kùránì sọ pé kò sí Bible sọ pé kò sí ó yá èmi gbọ́ mo gbà kó tó gbé ẹ̀sìn wá kí làwọn bàbá wa ṣe Kùránì sọ pé Bible sọ pé Google sọ pé history sọ pé èmi ò fẹ́ bá yín gbọ́ history mi ò fẹ́ history tẹ́ ń sọ fún mi tó ń sọ fún mi nípa Yorùbá ta ló kọ́ kinní kan ló kọ́ ẹni tó kọ́ ọmọ ìlú wo ni ọmọ Ọ̀ṣun ọmọ Ọ̀yọ́ ọmọ Èkìtì ọmọ Oǹdó ọmọ Òṣogbo ọmọ bẹ́ẹ̀ ló kọ́ history tá à ń sọ àbí ibo ló gbé dàgbà ibo ló ti kàwé tí ẹ bá gbọ́ o ṣe rí àwọn òyìnbó tẹ́ ń wò yìí wọ́n gbọ́n jù wá lọ gan o tí ọmọ ẹ bá fi lè pé 18 years kó tó gbé travel lọ sí Amẹ́ríkà wọn ò ní fọ́mọ ẹ níwèé ìgbélú kò ní gba green passport resident ló máa gbà ẹ wá já mi ò tó bá yẹ kó mọ̀ pa mi ò lọ sí Amẹ́ríkà gbó but láti ọmọ ọdún kan sí kó tó di pé ọmọ ẹ gbọ́n ó wise tó bá fi lè gbọ́ ọmọ ẹ lọ sí Amẹ́ríkà tọmọ ẹ bá kàwé bẹ́ẹ̀ tó mú mi bẹ́ẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa fún níwèé ìgbélú ìwọ ọmọ bẹ́ẹ̀ yẹn Òbí Abíọ́dún Adélékè Ifáwùnmí Ṣẹ̀ǹgbógbèmí Ìṣúlékè ó gbé wọn láti kékeré ó gbé wọn lọ sí Amẹ́ríkà wọ́n bí sí Amẹ́ríkà ó dàgbà sí Amẹ́ríkà ó wá dàgbà tán ó ti mọmi wọn ó ti jẹun wọn ó ti ṣe bí ara Amẹ́ríkà ó wá dé sí Naija ó dé sí ilẹ̀ Kútù Òjìrè ó wá mú lọ sí ìdí òòṣà pé kó wá máa bẹ́ẹ̀ bò òòṣà kò ní dẹ́ ẹ lóhùn Yorùbá ní òòṣà tá a bá ń lé ọmọdé ń bẹ̀ òòṣà náà ní pẹ́ parun gbogbo ẹ̀yin ọmọ Kútù Òjìrè pátá tí o bá fẹ́ understand the life tí o bá fẹ́ understand àwọn bàbá wa ẹ má lọ ka ìtàn ẹ lọ wo òwe àwọn bàbá wa ní àkọọ́lẹ̀ wọn kò ní àkọọ́lẹ̀ tí wọ́n fọwọ́ kọ ni wọ́n ní ọgbọ́n wọ́n ní àròjinlẹ̀ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wà àwọn bàbá wa sẹ́ẹ̀ mú sọ gbogbo a ní àkàwé ọ̀rọ̀ a ní òkò ọ̀rọ̀ a ní ẹ̀dà ọ̀rọ̀ a ní àfiwé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni fìlà tí mo dé yìí ní ilẹ̀ Yorùbá ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ó mọ̀ túmọ̀ fìlà tí mo dé yìí tí bá mú fìlà mi báyìí tí bá gẹ̀ sápá ibi tí ó wà báyìí ó nítumọ̀ nílẹ̀ Yorùbá tó bá tún mú fìlà yẹn tó kọ́ síwájú báyìí ó nítumọ̀ tó bá kọ́ sẹ́yìn ó nítumọ̀ tó bá nà fìlà yẹn gogoro ó nítumọ̀ kí ló wá dé àwọn bàbá wa ti ní form of living form of government kó tó di pé àwọn people yìí wá gbé ẹ wá colonize wa náà ẹ wá dé gbogbo nǹkan táwọn bá ti ṣe ẹ wá filẹ̀ ẹ wá lọ copy culture oní culture àṣà aláṣà ẹ bá rẹ lómi láwàlí ẹ máa tó yìí tẹsí ẹ máa tó yìí ìwà tó wà nù ẹ ó ju ewé ejò lọ ó ju owó ẹkùn lọ ìbàjẹ́ pé inú ṣe síbí gbá ni kedere làbárí kan àṣẹ bíi ẹlòmíì máa dó sórí mú báyìí a máa sọ̀rọ̀ Quran a máa sọ̀rọ̀ ànábì ìgbàdí tó dẹ̀ wá ń lẹ̀ ìgbàdí tó wà ń díẹ̀ ó lé márùn-ún agbọ́njú mọ àwọn ìmáàmù kan ni tí wọ́n á gbẹ̀mú dúró
wọn ò bí ẹ̀dá o gbọ́dọ̀ gorí múbàlì tó bá gorí múbàlì ẹ̀jẹ̀ máa gbẹ kú ni kùránì náà lẹ̀ ń sàṣìra yín pé pẹ̀fẹ́ sin ọlọ́run ẹ̀ ń léwé ògùn síra yín wọ́n pa àfa kan náà mi ò gbọ́ wọ́n pa àfa yẹn àfa máa dà yín là lóòótọ́ máa dà yín là náà ni tó bá ní òní dà yín là òní dà yín là lóòótọ́ ṣé agbára kùránì ló ń lò àbá agbára àwọn bàbá wa ṣe rí ibi tí mistake yẹn ti wà ní pé gbogbo àwọn alálùfáà àwọn ìmáàmù pátá tó jẹ́ pé ìdí ìṣẹ̀ṣe lẹ ti dì lọ síbi ìmáàmù ẹ̀ẹ́dá ògùn yín nù tán ẹ̀ẹ́dá àṣà àti ṣe yín nù tán ẹ wá lu àṣà àti ṣe yín yẹn ẹ wá fi ń preach fáwọn èèyàn ẹ fi ń ṣe púrákù fáwọn èèyàn ẹ wá sọ pé Quran ló ń ṣe Bible ló ń ṣe ìwọlẹ̀ ń pa agbára àwọn baba ńlá baba alẹ́ dẹ̀ ń lò ẹran ọmọ kùtù ojíire o àwọn baba wa ní agbára láì lo ṣíríkù láì kò sí nǹkan tó ń jẹ́ ṣíríkù náà lẹ̀ Yorùbá wọ́n ní àwọn nǹkan tẹ́ pé ní ilẹ̀ Yorùbá ẹnìkan sọ̀rọ̀ fún mi ewé àtegbò tẹ́ ń wò yẹn bóyá wọ́n ní obìnrin tí obìnrin tó bá bímọ tó wá bímọ tán tí ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀ wá dá àwọn olóyìnbó kí lẹ máa lò sí ní ilẹ̀ Yorùbá nǹkan méjì péré lẹ máa lò ewé àtegbò àti nǹkan kan àti pé lẹ máa papọ̀ tóbi ẹ̀jẹ̀ yẹn dẹ̀ máa dá ẹni tó ń wúkọ́ ẹ̀jẹ̀ ẹni tó ta lọ́fà ẹni tí inú mu ní ilẹ̀ Yorùbá tí inú bá ń wẹ́ àwọn ẹnìkan wà dẹ́gbẹ́ tó bá kọ̀ gbọ́wọ́ lé ẹnu báyìí ó ní ohun tó bá pè sí pé wọn bí ẹ̀dá ò ní gbóhùn kí inú máa wẹ́ mọ́ àwọn ẹnìkan wà ilẹ̀ Yorùbá tó bá fọwọ́ torí bá ń fọ ẹ tó bá fọwọ́ di orí ẹnu báyìí tó bá pe gbólóhùn kan sí ẹ lórí wọn bí ẹ̀dá wíyẹ ó ní gbọ́mọ́ láyé ẹ kò kí ń ṣoògùn wọn mú ohun ẹ̀ ní ohun ìfẹ́ ló ń jẹ́ àwọn ọ̀wá ti ní àṣírí ayé wọ́n kì í pẹ̀ síbì kan bẹ̀tọ́ pé ìgbà tó máa colonize wa wọn ò ní àkọọ́lẹ̀ wọ́n bèèpù ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ọmọ kùtù ojíire there was untold story about our ancestors I'm saying it màmá sọ màmá tún sọ there was an untold story about our ancestors forget about religion or no religion if you're a religious person gba religion lóòótọ́ but go and find your history go and find your origin Yorùbá ní odò tó bá gbàgbé orísun ó ṣetán àti parun ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ ọmọ Ọ̀ṣun yẹn ọmọ Abẹ́òkúta yẹn bọ̀ tó nítorí pé àwọn baba ńlá baba yín láti kékeré wọ́n wá iṣẹ́ ajé lọ sí Òṣogbo ọmọ Ọ̀yọ́ ni wọ́n bí oríṣi Òṣogbo wọ́n fẹ́ yàwó Òṣogbo wọ́n ọ̀ọ́dẹ̀ padà lọ sórí ìrun mọ́ inú Òṣogbo yẹn náà lọ ti gbà Islam inú Òṣogbo yẹn náà lọ ti gba Christianity padà bọ̀ ẹ lórí ìrun ẹni bí tẹ́ ti wà Ṣàngó ló ń bọ́ ń lé wa èmi ti gba Islam Ọ̀ṣun ló ń bọ́ ń lé wa èmi ti gba mo ti di pastor ara ló ń bọ́ ń lé yín òdẹ̀ ti pastor dàfà yes it's good mo ní kó má di pastor kó má dàfà padà lọ sí ìdílé tó ti ń bọ̀ sùn kó lọ wá ìtàn kí ló bí Ṣàngó tó ń bọ́ ń lé yín kí ló bí Ọ̀ṣun tó ń bọ́ ń lé yín kí ló bí àṣà àti ṣe ilé yín gangan lọ wá má ì tó pé ẹ̀sìn má dé bẹ́ẹ̀ o wọ́n ní pé ṣé ànábì ló sọ àbíkú pé ibi tó bá ti ń ṣe ìbàjẹ́ fi ọkàn kọ́ fi ọwọ́ kọ́ tí o bá ti lè fọwọ́ kọ́ fi ẹnu kọ́ tí o bá ti lè fẹnu kọ́ ọkàn kọ́ òótọ́ náà ni ok wọ́n ní Ṣàngó ò dá Ọ̀ṣun ò dá abọ̀rìṣà ò dá kíníkan ẹ̀dẹ̀ jìnnà sí mo ń bọ̀ wá fún ẹ̀yin oníṣẹ̀ṣe náà wọ́n ní òòṣà tá a bá ń lé ọmọdé nìdí òòṣà náà ní pẹ́ parun àwọn ọba wọ́n máa ń yọ̀ fún wọn wọ́n máa ń yọ̀ ẹ̀dọ̀ wọn kò tójú mi o ní ìgbàgbọ́ ọmọ kùtù ojíire ìwọlẹ̀ ń pa àìwò ó wo fírí ó kú piri ìwọ náà ló ń pa má ṣe ilé ayé ló ń gbé tó bá ti ṣó dàdí lé ọ̀run àìwò tó ń sọ lóòótọ́ wọn ìwò lóòótọ́ àkéwò ló ń jẹ́ but tó bá wò kò sí nǹkan tó máa ṣẹ́ náà tó bá rí pé ìpátá pọ́mọ awo àlè pọ́mọ ẹgbẹ̀rí bẹ́ẹ̀ mo máa sọ̀rọ̀ nípa eégún kan tó ń pè ní eégún olóòlù tó wà ní Ìbàdàn máa sọ̀rọ̀ nípa eégún yẹn eégún olóòlù máa sọ̀rọ̀ nípa eégún yẹn a ní àṣà a ní ìṣe àwọn bàbá wa ní agbára but agbára yẹn àwọn ẹnìkan ní agbára yẹn wọ́n fagbára yẹn wọ́n fi táyé ṣe àwọn ẹnìkan ní agbára yẹn wọ́n fagbára yẹn wọ́n fi báyé jẹ́ àwọn ẹnìkan dẹ̀ lágbára wọ́n fi protect wọn díwọ̀n wọn lásán ni but nítorí pé ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ kùtù ojíire tó bá ti gba ẹ̀sìn tó bá ti dákọ̀ Ògún ẹni tó bá ti pè lógún kò da ìṣíríkù tó bá ń fa yá àlàù kò máa fa yá àyà sẹ̀sì àràgbélayé ibẹ̀ kọ́ ni mò ń lọ mò ń sọ̀rọ̀ nípa ìfẹ́ àṣà ìfẹ́ àti ẹ̀sìn ní ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ancestors yẹn ṣé etí ìfẹ́ ló fi gbọ́ ni àbí etí ìbànújẹ́ àbí dá mi lóhùn ilẹ̀ ń sọ gan nítorí pé ò nífẹ̀ẹ́ nǹkan tó ń sọ fún ẹni
láti kékeré ni mùsùlùmí ti ń kọ́ rẹ̀ láti kékeré ni màlẹ́ ti ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn. Ọmọ kékeré tó ṣẹ̀ bí kò tí ì lè kọ kò tí ì lè kà ó ti rán lọ sí ilé kéwú ó ti ń ka Quran ó ti ń ka Bible yẹn wá jókòó sórí ẹ̀tàn ó ṣẹ̀ wá ń pè pé kó wá kọ fa kó lè nítorí ìfẹ́ tó ti ní sí nǹkan tó ti jẹ́ láti kékeré kò possible. Làkùndínù kún wà líyẹ̀dín ẹ̀fìsíkísárì Bible sọ Quran sọ kí ló wá dé tó yẹ pé ẹ̀yin méjèèjì yẹn tó yẹ pé ẹ̀sìn yẹn àwọn tó ní ilẹ̀ gangan ẹ̀dẹ̀ fẹ́ lé wọn pa kọ́ má lè ṣẹ̀sìn wọn lórí ilẹ̀ wọn mọ́. ṣé tèmi kì í ṣe tiẹ̀ Làkùndínù kún wà líyẹ̀dín mi ò rí ibi tí oníṣẹ̀ṣe ti gbé tó ti jókòó sórí tó jókòó báyìí tó sọ pé Islam ò dá o ẹ má ṣe Islam o Bible ẹ má ṣe o àwọn máa sọ tí wọ́n ní ìmáàmù ló máa lọ sí imú báyìí tó máa ní pé ẹni tó bá bọ Ṣàngó lọ sí iná kí ló dé. Must we talk about these people? Okay o ti gba Quran nísìn ọ̀nà àlùjọ́nù ẹni ẹ ṣe tiẹ̀ o dẹ̀ fún oníṣẹ̀ṣe náà lẹ̀ kìrìsìtẹ́nì ní àbí Muslim máa lọ ná ẹ ṣe tiẹ̀ ọlọ́run má ṣe wá ládọ́run mọ́tọ́ mi ò mọ ibi tí mò ń lọ mi ò mọ ibi tí wọ́n náà ń lọ o ò lè sọ fún mi pé inú náà mò ń lọ àbájọ náà wọ́n náà lè sọ fún mi bẹ́ẹ̀ lẹ́mu kọ̀ sáà mọ̀ pé ẹjọ́ ń bẹ lọ́run àrùdákẹ́ ìwà lọ́ba àwúre ìwà ni gbogbo nǹkan tí lè máa bí wá láyé pátábájọ́ ìwà ni kì í ṣẹ̀sìn ẹ̀sìn wá ní ìwà lẹ̀sìn ó pe èèyàn kan ni ọ̀rẹ́ ọ̀gá mi ni ìwà lẹ̀sìn lóòótọ́ mọ̀ túmọ̀ ẹ̀sìn ni kí ni nǹkan tó lọ́ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ wa ẹ̀sìn ni ìwà dẹ̀ lẹ̀sìn ìwà lẹ̀sìn ọlọ́gbọ́n o olóye o gbogbo ẹ̀yin olóṣèlú pátá gbogbo ẹ̀yin ọba aládé pátá ẹ dìde ẹ ṣẹ̀tọ́ ẹ má ètò yìí pé gbẹ̀sán àjòjì àwọn pípù yìí wọn ò bá wa ṣeré àwọn ò kì í fi nǹkan tí wọ́n ṣeré ẹlòmíì báyìí nítorí pé ó gbẹ̀sìn kò lè wọ àṣà gbogbo nǹkan àṣà Yorùbá kò lè wọ mọ́ jàlámíà ní always láwàní ní always tẹ̀síbà ní always o ò lè ṣe bí ànábì o ò lè ṣe bí ara Mẹ́kà kò hàn bí ẹ̀dá rọ́ ló ń pa o ò lè ṣe bí ara Jerusalem tó wọ́n pé Jerusalem gan wọn ò practice Christianity bẹ́ẹ̀ ẹ la lọ́rọ̀ wá tó bá fẹ́ confuse mi jẹ́ ká jọ sọ̀rọ̀ nítùbínùbí ẹ là lọ́rọ̀ tó bá dàbí rọ́ gbogbo ẹ̀yin onífá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá ẹ máa bọ̀ kí lẹ̀ ń pè ní ẹ̀là ẹ wá fẹ́ dífá ẹ máa ní ẹ̀là rọ̀ wá tó bá bẹ olóko àrùsẹ̀ kó wá tó bá bẹ olókìkí kó wá ẹ̀là tó ń pè yẹn is understanding ẹ̀là lọ́rọ̀ ẹ̀là fẹ́lá bá ti wá dé tí wá tan ìmọ́lẹ̀ sí nǹkan tá a fẹ́ sọ yìí ẹ̀là ó wá òun preach fún mi nípa ẹ̀sìn yẹn o ò láyé mi ṣé o mọ̀ bóyá etí ìbínú àbí etí ìfẹ́ mo fi gbọ́ ẹlòmíì gba wèrè mẹ́sìn wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé bàbá ṣe ń dà lóhùn wọ́n ní ọmọdé búroko ó bojú ẹ̀yìn òjọ́kọ́ lórí eré ń pa ni àwọn nìkan ni àti sin Àwùjalẹ̀ yín lẹ́yìn ọjọ́ mẹ́jọ kí la fẹ́ ṣe kí ni màá sọ mẹ́wàá ṣe yín àyàfi tó bá jẹ́ pé Àwùjalẹ̀ ọba tí wọ́n sin yẹn kò ṣe orò kó tó dé orí kò wọ pé bí kò ṣe orò ọba kó tó dalẹ̀ lé tó bá ṣe orò ọba ẹ̀yin tẹ́ sí mò ń bọ̀ wọ Elédùmarè ò jálógún ọdún ọmọdé búro kó bojú ẹ̀yìn òjòkó lolú ń pa ni ẹ lè sin Àwùjalẹ̀ bó ṣe wù yín ní ọdún márùn lẹ́nu kẹ má rí ìbìbọn tó bá máa dé tó lè tí ẹ̀san bá dé ẹ máa ń wo ẹ̀san bí normal thing bá lọ àbọ̀ ń bọ̀ o a ní àṣà a ní ìṣe ẹ̀yàn ọmọ kùtù òjìire ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká bára wa jà mọ́ Muslim ni ẹ́ ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra ànẹ́lòmí báyìí nítorí pé òun jẹ́ Muslim gbogbo ibi iṣẹ́ kò ń gba kìrìsìtẹ́nì kankan síbẹ̀ tó bá kí n ṣe Muslim ẹlòmíì wà kìrìsìtẹ́nì kò ń gba Muslim kankan síbi iṣẹ́ ẹlòmíì wà ó ń wáyàwó pẹ̀tọ́ pé ó nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn kò kí ń ṣe ẹlẹ́sìn ẹ̀ kò dẹ̀ fẹ́ òun àná sọ báyìí sẹ kó ní tẹ́tẹ́ ó fún tẹ́tẹ́ kó ní ṣìnà ó fún ní ṣìnà kọ́lọ́sùn fọlọ́sùn káfá ò fàlàjà bẹ́ẹ̀ ni tó bá bìlì pé o lè fẹ́ ọlọ́sùn ìwà àfà ò fẹ́ change ẹ̀ ó máa backfire òótọ́ mo sọ fún ẹ o yá mi létí inú etí inú lè jò ń lò yá mi létí ẹ̀ kó wá fi gbéyàwó ọ̀rọ̀
ìtẹ̀síwájú la ṣì wà lórí àṣà ìfẹ́ àti ẹ̀sìn. Kọ́kọ́ ní ìfẹ́ nǹkan tí ò ń ṣe. Tó bá ti ní ìfẹ́ nǹkan tí ò ń ṣe, o máa understand pé nǹkan tó ń ṣe yìí ọ̀nà ni. But èèyàn kì í manage sọ lọ́hùn. Ògùn gan tẹ́ ń wò yẹn, ògùn tó bá fún ẹ ní ògùn tí ò bá nígbàgbọ́ lórí ògùn tó fún ẹ kò ní ṣiṣẹ́. Ìwọ tó ń kírun náà, ò ń kírun, ò ń yan sàká, ìwà inú ẹ̀ dẹ̀ burú. Wá ní pé ibẹ̀ kọ́ ni mò ń lọ, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Kí là ń pè ní àṣà, ìfẹ́ àti ẹ̀sìn? Ẹ má ti torí ìfẹ́ tí a ní sí ẹ̀sìn ká bàṣà àti ṣe wa jẹ́. Alórìrùn, a níbi tá a ti ń bọ̀. Ẹ má jẹ́ kó blackmail àwọn bàbá yìí fún wa. We have our own ancestors. We have our own culture, okay? Quran ti sọ tiẹ̀, Bible ti sọ tiẹ̀. Ọ máa ń borí ọ máa ń bọ Ògún, kí wọ́n máa bọ Ògún ò dáa, kí wọ́n má ṣe ṣíríkù, òótọ́ ni kò dáa. Ẹ lọ gba má mo ò ní kó bọ Ògún, mo ò ní kó bọ Ọ̀ṣun. Ìdílé wo ló ti wá? Wọ́n ní ọmọ Ọ̀ṣun ni mí, ọmọ Òṣogbo ni mí, ọmọ Ọ̀yọ́ ni mí. Ìdílé wo lọ́yọ̀ọ́? Mi ò mọ́lé, dáàdì mi ò mú lọ lérí. Ìdílé wo lÉkòó? Mi ò mọ́lé wa lÉkòó, ọkọ̀ lọmọ Èkó ni wá ni. Ọmọ Kwara ni mí o. Irọ́ ló ń pa o. Nítorí pé o ti gba ẹ̀sìn, àwọn baba ti ṣe àwọn mistake kan. Àwọn ẹlòmíín wà ọmọ Ọ̀yọ́ ni, nítorí pé ó wá sí Èkó wá ṣọwọ́ ajé, ó bímọ sékòó, ó kọ́lé sékòó, ó kú sékòó, àwọn ọmọ ẹ̀ ò dẹ̀ mọ́lé mọ́. Thank God, òun náà kó tó wá kó tó kú, ó ti lọ Mẹ́kà, ó ti lọ Jerusalem, ó ti kọ́ church, ó ti ní mosque. Ọ̀rọ̀ wọlé á fẹ́ sọ fọ́mọ yẹn pé Ọlọ́ṣun ni bàbá ẹ̀ tó máa gbọ́. Ọ̀rọ̀ wọlé fẹ́ sọ fọ́mọ yẹn pé Onífá ni bàbá ẹ̀ tó máa dá yín lóhùn. Ọ̀rọ̀ tí máa sọ nípa western education àti religion tá a gbà yìí ó gùn gan-an. Wọ́n ní tí èèyàn bá fàgbò fégún, èèyàn máa ń sokùn ẹlẹ́ ni. Ẹ ti wá, ẹ ti kọ́ wa lẹ́sìn, ẹ ti kọ́ wa bó ṣe ń kírun, bó ṣe ń gbàwẹ̀, bó ṣe ń yan sàká, bó ṣe ń lọ church, bó ṣe ń ka Bible. Ṣé a tún gbọ́dọ̀ máa ṣe bí yín ni? Wọ́n ní nínú Islam kó tó jẹun ó ní nǹkan tó máa kà, kó tó wọ toilet ó ní nǹkan tó máa kà, kó tó ṣe kíní kan ó ní nǹkan tó máa kà, tó bá fẹ́ sùn ó níbi tó máa kọjú sí, tó bá fẹ́ wọṣọ ó ní nǹkan tó máa kà, tó bá fẹ́ múnà ó ní kí ló dé? Mo kíní ìkẹ́dẹ̀ kò ń ṣe Yorùbá. Èmi ò mọ̀ o. Mi ò mọ̀. Ẹsẹ̀ ọ̀tún ló bá kọ́ gbé wọbì kan, ẹsẹ̀ òsì ló máa gbé jáde, kíní kan ní no. Ọlọ́run òróró. Nǹkan ẹyọ kan báyìí. Assurance kó wa nínú nǹkan tẹ̀mí rí gan. Ó ṣùọ̀ kò sí wáyé lè kírun tán gan. Ó ṣùọ̀ iná ló máa padà wọ̀. Now nítorí pé you cannot lè rìn kórí má mì. Lè rìn kórí má mì o. Òfin tó wà ní Islam yóò ti pọ̀ jù. Òfin yẹn ti pọ̀ jù. Kò dẹ̀ pọ̀ jù náà. Ẹ̀yin lẹ fẹ́ gba wèrè mẹ́sìn. Mo gbé ní Egypt rí dáadáa náà. Ẹ̀yin lẹ fẹ́ gba wèrè mẹ́sìn. Ní Egypt wọn ṣe sàlátù, wọn ṣe àlátù kọ́dù, wọn ṣe tìjàní àkọ́dìríyà gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn. Àfa àwọn ìmáàmù wọn ọ́n níṣẹ́ tó bá yẹ kí n tọ́ báyìí asàlámù alaykum rahmatullahi wọ́n ti gba iṣẹ́ wọn lọ. Àwọn àfa àti wa nìkan ni pé wọ́n máa ní bá wa bẹ̀rẹ̀ pé iṣẹ́ òòlù ṣe wà níṣẹ́ àfa. Iṣẹ́ àfa jẹ́ṣẹ́ olè olójúkòkòrò ní ọ̀lẹ́dànù alákàmá ṣiṣẹ́ ẹ̀yin olè òṣì. Don't come for me o. Ẹ máa rí lèmi máa jókòó sórí TikTok láàárọ̀ kùtùkùtù. O máa ló ṣe sàlátù fáànà bíi ẹ ṣe láìláìlá 1021 2 million ó yá tó bá ṣe tán ó yá ẹ dáwó rẹ ẹ dáwó àlùbáríkà. Ṣé wọ́n ló ń pa àlùbáríkà ni? Ṣé orí ẹ̀ pín ti ẹwú? Ẹ wo ẹ̀sìn kan mú wá fún o. Ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ̀rọ̀ pa ẹ̀. Etí ìfẹ́ ni kò fi gbọ́ ọ̀rọ̀ mi, má fi etí religion gbọ́ ọ̀rọ̀ mi. A ní àṣà níṣe náà. Mo ti kásùbà láàárọ̀ yìí. So kí wá ni? Ẹ̀yin àfa ọ̀lẹ́dànù alápá máa ṣiṣẹ́ òṣìṣẹ́ àfa ọ̀nbẹ bọ́yàwó ẹni ọ̀nbẹ bọ́mọ ẹni ẹ̀mú wa fẹ́ kọ́ mọ́ṣáláṣí ẹ̀mú wa fẹ́ wọ́n ẹlẹ́ àlọ́ Mẹ́kà. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ̀yin àfa àwọn ọkọ yín gbogbo àlùmọ́ńjìrì. Yes, gbogbo ẹnu mi gbà àlùmọ́ńjìrì ni gbogbo yín. O lè jí láàárọ̀ kí wọn gbàbíṣẹ́ ẹ lọ dé iṣẹ́ wo ló ń ṣe èmi la kọ́ mọ́ kéwú, iṣẹ́ wo ló ń ṣe kọ̀dìríyà, iṣẹ́ àfa. Thank God ọlànàbí náà níṣẹ́ nígbà kó tó kú. Kí ló tẹ̀yìn ò níṣẹ́? Ẹ̀rí èmi ò bú Islam o,
mi ò bú Kristẹni, mo dẹ̀ bú ṣẹ̀ṣẹ̀ o, but ẹ ti gba wèrè mọ́ ẹ̀sìn kìíní yìí jù. ó lè kírun náà, fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀, fi àwọn mùsùlùmí lẹ̀. Must you come to social media láti máa ba ìtẹ̀lẹ̀ kan jẹ́ ni? Tẹ́ bá máa ṣí ayélujára sí lápá ọ̀tún ọ̀rọ̀ Àwùjalẹ̀ Muslim and Christian, ó dẹ̀ ti fa kínní tipẹ́tipẹ́ láti ayé Ganusi, láti ayé àwọn àfáà tó ń gé ọwọ́. Kí ló ṣe people yìí now? ẹ dẹ̀ ní pé Islam is religion of peace. Làkùndínú kú wà líyè dín nìní. Ọlọ́gbọ́n o, olóye o, ó máa gùn díẹ̀ gan. Àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Àṣà ó wà lọ́tọ̀, ìfẹ́ ó wà lọ́tọ̀, ẹ̀sìn ó wà lọ́tọ̀. Mo lè nífẹ̀ẹ́, ẹlòmíì nífẹ̀ẹ́ tẹ̀síbíù títí pé kò lè ṣe láì má gbé mú tẹ̀síbíù dání. Ó ti sọ tẹ̀síbíù di dírẹ́sì. Tó bá wọ suit á fi tẹ̀síbíù sọ́rùn, tó bá wọ dàlámíà á mú tẹ̀síbíù dání, kó wọ agbádá. Kò kí ṣe pé òun sin Ọlọ́run o, ó ti gbin ìfẹ́ ẹ̀ sí kinní yẹn. Alẹ́ lóbi wọlé pé tó bá jí láwọn ọba ìkùnrán ni, tó bá jẹ́ like ìfẹ́ ó yàtọ̀ sí ẹ̀sìn, ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà. Ìfẹ́ ló máa kọ́kọ́ ní kó tó lè sin Ọlọ́run ọba Elédùmarè tó dá wa, tẹ́ ń pè ní Allah, táwọn Kristẹni pè ní Jesus. Mẹ́tẹ̀ẹ̀ta ni wàá dá ọkọ náà, Olódùmarè, Allah àti Jesus kò ṣe kan náà. Èmi ò ní bá yín gbà yẹn o. Allah kọ́ ni Elédùmarè, Elédùmarè kọ́ ni Jesus. There's 3 different things lẹ́ ń dárúkọ, mo dẹ̀ máa tún fún yín. Ẹ máa bá mi o. Ibi tí mistake yẹn ti wà mọ́lẹ̀ tí wọ́n, ibi tó ti translate Bible àti Kùránù sí Yorùbá, tó ti pe Ìbílísù Ṣètánì ní èṣù nílẹ̀ Yorùbá. Èṣù láàlí ògiri oko, mo pú Ọlọ́run nílẹ̀ Yorùbá, ṣoore ṣèkà ni. Àní èṣù gangan, mo ò tún lè pè ṣoore ṣèkà. Ẹ lọ ka ìtàn, ẹ má ka nǹkan tí Bible àti Kùránù sọ kẹ́ máa fi jọ́ọ̀jù ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. I will not take that from you. Bible ti sọ tiẹ̀, Quran ti sọ tiẹ̀. Ẹ wá lọ wá ìtàn. Báwo lè fẹ́ rí ìtàn? Má lọ bá babaláwo, má lọ ka gọ́gù. Ìdílé wo ló ti wá? Kí ni sọ́ni mu ẹ? Oṣóbàndé ló ń jẹ́, Èṣùgbékè ló ń jẹ́, Ifáyẹmí ló ń jẹ́, Fágbèmí ló ń jẹ́, Àyàngalú ló ń jẹ́, Àyànwùmí ló ń jẹ́, Èṣùlékè ló ń jẹ́, Ṣògóbùnmí ló ń jẹ́, Òjó ló ń jẹ́, Àkànní ló ń jẹ́. Gbogbo oríkì àwọn bàbá wa pátápátá wọn ò dédé sọ wọn lórúkọ yẹn. Ṣé kì í rí tó bá ń kí àwọn ìlú kan ni? Okay, example tó bá máa kí Òwu, wọ́n máa ní pé Òwu òkè wọn ro, àwọn ọlọmọ ajífẹgbé ṣeré. Àwọn ni ọmọ ajífẹgbé ṣeré, àwọn ni ọmọ Asunkúngbadé. Tẹ́ bá lọ wà, kí ló bí Asunkúngbadé? Kí ló bí ajífẹgbé ṣeré? Tó bá lọ sínú Òwu, ọ máa sọ fún ẹ. Tó bá lọ sí Ọ̀fà, oríkì Ọ̀fà, kí ló bí? Ó ní. Oríkì Ọ̀yọ́, kí ló bí? Ó ní. Wọ́n ní Òjò Pàṣẹkẹrí ọmọ Àtìbà. Ó ní nǹkan tó bí Òjò Pàṣẹkẹrí ọmọ Àtìbà. Tó bá yẹ pé irọ́ ni, tó bá yẹ pé òótọ́ ni, wọ́n ní pé ẹ̀rí Aláàfin Ọ̀yọ́ gangan kò kí ń ṣe orúkọ. Oyè yẹn ni oyè Aláàfin Ọ̀yọ́. Ẹni tó jẹ́ tó kú tó lọ ló ń jẹ́ Lámídì. Àwùjalẹ̀ náà kò ń ṣe orúkọ, kò kí ń ṣe orúkọ. Oyè chieftaincy ni. Ẹni tó kú Síkírù gangan lórúkọ ẹ̀. Oyè tó jẹ́ lóyè Àwùjalẹ̀, Olówú of Òwu gangan, orúkọ oríṣiríṣi. So tọ́ba wá ń kí oríkì Aláàfin Ọ̀yọ́, wọ́n máa mú oríkì Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ ti Ṣàngó Ọ̀rọ̀pọ̀tọ́ níhù. Gbogbo àwọn Ṣàngó tó ti jẹ gbogbo àwọn Aláàfin tó ti jẹ pátá, wọ́n máa ń mú oríkì yẹn díẹ̀ wá fi ń join wọn. Ṣẹ́rí tí Aláàfin tó wà ń bẹ̀ yìí tó bá tún ṣe miraculous something tó perform kankan, tí Aláàfin Kejì Òòṣà, mo ṣe fìlà forí adé o, tó bá ṣe nǹkan tó bá dàgbàdàgbàdàgbàdàgbàdà tó dàgbà tó lọ sí tábàárẹ̀, wọ́n tún lè join oríkì ẹ̀ mọ oríkì Aláàfin Ọ̀yọ́. Òjò Pàṣẹkẹrí ọmọ Àtìbà, bẹ́ẹ̀ mi ṣe gbọ́ nínú ìtàn, wọ́n ní ẹ mọ̀ pé Aláàfin tòde tìlù tìfọ́n ló bá fi ń lọ sóde. Aláàfin wá lọ sóde ńjọ́ yẹn, òjò wá rọ̀, òjò wá pa ìlú pa bàtà, kò lè dún mọ́. Ṣẹ̀kẹ̀rẹ̀ lásán ni Aláàfin jóde àfijọ́ yẹn lọ́ fi ń pè ní Òjò Pàṣẹkẹrí ọmọ Àtìbà. Bóyá rọ́ ni bóyá òótọ́ ni o, ẹ lọ wá ìtàn. Wọ́n ní
kí ọ ní pé bí ọmọdé ò bá bá tàn ó máa bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn ìyẹn lọ́tọ̀. Yorùbá náà ló tún wá sọ pé ẹni tó bá máa pàtàn kí ẹni tó bá máa jogún kógún ó máa pa ìtàn kítàn. Tó bá ní pé kí Ọọ̀ni of Ifẹ̀ pa ìtàn ilẹ̀ Yorùbá ó máa pa ìtàn yẹn mọ́ ara ẹ̀ wípé àwọn ni number one. Tí wọ́n bá ní pé kí Aláàfin Ọ̀yọ́ náà pa ìtàn ó máa pàtàn yẹn mọ́ rẹ̀ pé òun ni number one. But ilẹ̀ Yorùbá gangan sọ ẹni tó jẹ́ number one mi ò dẹ̀ ní dárúkọ. Ifá sọ ẹ lọ wá ìtàn ilẹ̀ Yorùbá wa kẹtó ẹ má dàbèrè mẹ́sìn o. Wọ́n bọ̀ mi ò tí ì dé ọ̀rọ̀ tá a ṣe sọ nípa ni pé àṣà ìfẹ́ àti ẹ̀sìn